àgọ́ ṣàṣà àgọ́ ṣàṣà àgọ́ ṣàṣà ó yá o ẹ jẹ́ amójú ajé kò níṣọ̀ báyìí o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ọ̀rọ̀ ìjìnlẹ̀ yìí ó lè wọ̀ yín létí látẹnu èmi ọmọ yín àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹyẹ méjì tí ò gbọdọ̀ jáṣà láyéláyé fábàdà ohun àkọ́kọ́ nínú ọ̀rọ̀ mi ni pé èèyàn mẹ́ta ò lè dúró ní méjì méjì ẹni bá sì ń fà láàfíà lágbègbè kan ò ní ṣe síbì kan o àmọ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo kórìíra ìyànjẹ ìfàyéninilára ìṣekúpani ọ̀tẹ̀ tẹ́ńbẹ́lẹ́kún ìlara irọ́ tàbí kì í ṣiṣe àdánìkànjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo sọ fún yín pé ṣe ìwádìí ìjìnlẹ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn orí afẹ́fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè wà fún. kò rọrùn láti parí aáwọ̀ tàbí dá àlàáfíà padà síbi tí ìjà ogun tàbí aáwọ̀ bá ti gba ẹ̀mí ènìyàn lótìtọ́ a gbọ́dọ̀ fojú aṣebi hàn. èmi àdìtú fi gbogbo ọjọ́ orí mi ìmọ̀ mi nínú ká gbóhùn sáfẹ́fẹ́ ìkọ́ṣẹ́mọṣẹ́ mi nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ìbẹ̀rù Olódùmarè ọba tó rán mi níṣẹ́ agbára tó Olódùmarè ọba fún mi tí ìṣàgbára ayé ìwádìí ìfimúfínlẹ̀ ṣàṣọyépọ̀ ṣọ̀rẹ́ ṣọ̀tá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n gbogbo ohun tí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ṣe gẹ́gẹ́ bí ètò lápá Àpókíà local government mi ò fibì kankan gbọ́ tekuro fẹ́ yẹ o tá a bá rẹni tí mo kó àṣírí lágbájá tí mo sọ fún àbáṣírí tàmẹ̀dò tí mo rò fún ẹ dákun ẹ jẹ́ kí onítọ̀hún kọ́ kọ́mẹ́ǹtì sábẹ́ sẹ́sàn yìí àìjẹ́ bẹ́ẹ̀ ó kú oko Olódùmarè ẹ wá gbọ́ o àtàpá kìíní àtàpá kejì kọ́rọ̀ mi bá a lè wọ̀ yín létí dáadáa gbogbo ọ̀nà bóyá ní ti ọ̀rọ̀ sísọ ìwà híhù tàbí ìṣe ṣíṣe tí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè bá ti fi ṣe gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú àgọ́ ṣàṣà tàbí àlejò ìlú náà ọba ni tàbí ìjòyè ẹ dákun ẹ foríjì mí o ṣe é mọ̀ pẹ́yìn náà lẹ́ni èèyàn ò lè rìn kórí ẹ̀ ọmọ jì bẹ́ẹ̀ náà sì lọ́mọdé ò lè mẹ̀kọ́ jẹ kó mọ́ra lọ́wọ́ bágbàlagbà gan bá fà òrí láti inú ike kan sínú ike mìíràn ẹ má jẹ́ ń tàn yín yọ̀ọ́ra lọ́wọ́ dandan ní fàbàdà ọ̀rọ̀ àgọ́ ṣàṣà dòrí mọ́ mi lọ́wọ́ ó sì ra mi lọ́wọ́ dáadáa ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó rán mi níṣẹ́ ṣé ẹ mọ̀ pé kì í ṣèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nìkan ni sọ̀rọ̀sọ̀rọ̀ tó dá sọ̀rọ̀ àgọ́ ṣàṣà àwọn náà dà ẹ dákun ẹ foríjì mí o torí bá a bá jẹ̀kọ́ tán ṣe là á dáríje wé. ọ̀rọ̀ gbé mi nínú ẹ dákun ẹ má jẹ́ ń sọ̀rọ̀ sọ Alhaji Fatai Ajíbọ́lá ọ̀gá ìlú bàbá akíìmù àdìgún ṣokopá ò wọ̀tá ẹlẹ́lẹ́ ṣeun amósùn bàrígà ṣèrèbè orí adé bẹ́ńbá ní máa dákọ̀ gbogbo yín ilẹ̀ ọ̀ṣù ilẹ̀ ọ̀mọ́ gbogbo ẹ̀yin oníṣẹ́ owó àgọ́ ṣàṣà fashion designer ni mẹkáníìkì ni ẹnjìníà lóríṣiríṣi àwọn olórin ọba olórin ìbílẹ̀ olórin takasúfè olórin hip hop olórin jùjú mélòó mo fẹ́ dákọ́nu gbogbo iṣẹ́ tí ń bẹ lágọ̀ọ́ ṣàṣà gbogbo ọmọ àgọ́ ṣàṣà ni wọ́n níṣẹ́ tiwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ kódà ẹni bá ń ṣe fàyàwọ́ lágọ̀ọ́ ṣàṣà iṣẹ́ ni torí iṣẹ́ kan ṣoṣo tí wọ́n ní ní Àpókíà local government inú ìjọba gan jẹ́ sọ pé kí wọ́n má ṣiṣẹ́ fàyàwọ́ ní Àpókíà local government gbogbo yín àtọkùnrin àtobìnrin ẹ dákun ẹ foríjì mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ má jẹ́ ń tàn yín iṣẹ́ tí mò ń ṣe ó dàbí ìgbà tọkùnrin bá ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀ ni ṣe mọ̀ pákọ̀ ọṣẹ́ ní í ṣe kò rọrùn ká tó ṣe dátà kò rọrùn ká tó sanwó ná kò rọrùn ká tó sanwó stúdíò kò rọrùn ká tó ṣe làágùn lóríṣiríṣi ká tó mètò tá a ṣe àkọsẹ́ lèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ṣe tí ó sì ṣẹ́ni tó yé àfẹnibámọ̀ ń pa journalism òun nìkan ló lè sọ sí ọ̀rọ̀ iṣẹ́ tí mò ń ṣe fàgọ́ ṣàṣàǹgbà náà lọ́hùn ẹ má jẹ́ ń tàn yín kò rọrùn àmọ́ tí mo lè sọ náà ni pé ẹ foríjì mi ọmọ yín àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ wá jẹ́ ń sọ fún yín àgọ́ ṣàṣà kì í ṣèlú kan lásán àgọ́ ṣàṣà ìṣèlú kan téèyàn fọwọ́ rọ́ sẹ́yìn ó nírìn àjò tí mo ti rìn ó sì níbi tí mo ti dé mo bàgọ́ ṣàṣà ń bẹ̀rù Olódùmarè bá mi ẹ mọ́ fọkàn bá mi lọ lórí ètò tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí ẹ lọ subscribe sí YouTube channel mi àdìtú ọ̀rọ̀ TV ni ẹ ń kẹ́sì lọ follow gbogbo pages mi àwọn pages tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ sí ẹ ń ṣe mọ̀ pọ́pọ́lọpọ̀ gbogbo pages tí mo lò fún yín gbà náà lọ́hùn wọ́n ti complain ni ẹ̀ wọ́n sì ti block gbogbo ẹ̀ pátápátá
mo ṣẹ̀ṣẹ̀ sí àwọn pages tuntun ni, àmọ́ kẹ́ ẹ lè mọ ráwọn fídíò mi lọ́kan ọ̀jọ̀kan, ẹ dákun ẹ lọ subscribe kẹ́ ẹ sì lọ follow mi. Ìrìnkèrindò àdìtú ọ̀rọ̀ Olódùmarè, èyí ń la fi ń lọ sí gbogbo ilẹ̀ adúláwọ̀ káàkiri. Ọ̀nà ni wọ́n sì fi sọ àwọn ìtàn kan lórí ọ̀rọ̀ Ìpókíà local government, àmọ́ kí n tó lè sọ wọn ó gbàṣẹ lórí ọ̀rọ̀ Àgọ́ṣàṣà náà ni. Àgọ́ṣàṣà tẹ̀ ń wò yìí kì í ṣèlú kékeré, kì í sì ṣèlú lásán. Ẹ má jẹ́ ń tàn yín, Àgọ́ṣàṣà tẹ̀ wà ń kì í ṣàgọ́ṣàṣà kékeré o, ẹ̀yin wò ó ní kékeré ni, ẹ mọ bó ṣe jẹ́. Wọ́n mọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ fún yín láìpẹ́ láì jìnnà. Àmọ́ o, ètò apá kìíní, apá kejì, apá kẹta tí mò ń ṣe yìí, wàláì tàláì súnmọ́bìláì yóò dórí ọgbọ̀n. Apá kejì lélẹ́yìí, apá kẹta ń bọ̀ lọ́nà, ẹ kú ojú lọ́nà.